Ohun tó ṣẹlẹ̀ sí òṣèrébìnrin arẹwà yìí mà bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó gbomi lójú ẹni. Àdúrà ńlá ni pé ohun tí a fi òógùn wa kó jọ láti 20 ọdún kí ogun kó má padà gbà á dànù lọ́wọ́ wa. Ohun tó ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òṣèrébìnrin arẹwà ọmọ bíbí ìpínlẹ̀ Edo Mercy Aigbe jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ àti ìṣẹ̀lẹ̀ làlúrí gbà. Ìròyìn àgbọ́ káwọ́ lérí, ìròyìn àgbọ́ dami ẹnu. Aigbe tó jẹ́ gbajúgbajà òṣèré òṣòwò, olùdarí eré àti arẹwà pẹ̀lú akíkanjú obìnrin tó ń ṣiṣẹ́ takuntakun láti gbé ìgbé ayé ìrọ̀rùn ní iná alágbára run gbogbo dúkìá rẹ̀ láì ṣẹ́kù òkìní. Kí lohun tó fa ìjàmbá iná tó ṣọṣẹ́ yìí gan? Ẹ̀mí mélòó gan ló bọ́? Ipò wo ni arábìnrin arẹwà òṣèré yìí wà? Ẹ farabalẹ̀ wo fídíò ilé ọ̀hún tó jókòó eérú ní ìpínlẹ̀ Èkó. Ìyẹn ilé àwòdàmí ẹnu tó jẹ́ ti òṣèrébìnrin arẹwà Mercy Aigbe ọmọ bíbí ìpínlẹ̀ Edo. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ń jà ròhìnròhìn lọ́kàn àwọn èèyàn láti mọ kúlẹ̀kúlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó ṣẹlẹ̀ yìí. Bákan náà lọ́pọ̀lọpọ̀ ń fi ìbánikẹ́dùn àti àdúrà ránṣẹ́ sí òṣèrébìnrin akíkanjú yìí lákòókò tí ọ̀fọ̀ ńlá ṣẹ̀ yìí. Bí ọdún ṣe ń bọ̀ tó ní kálukú palẹ̀mọ́ ọdún, ó ṣeni láàánú wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí ni Mercy Aigbe ń fi palẹ̀ ọdún mọ́. Mercy Aigbe ló ń palẹ̀ mọ́ láòkó yìí bákan náà láti ṣe àgbéjáde sinimá kan tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé síta sí gbangba wálíà tí wọ́n pè ní Thin Line. Ọ̀pọ̀lọpọ̀ ìpolówó nípa sinimá tó fi owó rọ̀gùrọ̀gù pọ̀ náà ni ó ti ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ọkọ rẹ̀, ìyẹn Alhaji Kazeem Adeoti, àti àwọn akẹgbẹ́ rẹ̀ ní ẹ̀ka amúlùúdùn. Aigbe tó jẹ́ ìyá ọlọ́mọ méjì ní àkọ́bí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè láìpẹ́ yìí nílé ẹ̀kọ́ kan tó wà nílé òkèèrè tó sì ń ṣe dáadáa. Arábìnrin ọ̀hún sakitimápá láti lè ṣe dáradára fún ara rẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé bí ọdún méjì sẹ́yìn, ìyẹn oṣù kẹwàá ọdún 2022, ní ẹ̀gbọ́n òṣèrébìnrin yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Dr. Patience Aigbe-Ikan dáná sun ilé ìyá wọn tó wà ní ìpínlẹ̀ Èkó. Dr. Patience Aigbe-Ikan tó jẹ́ ẹ̀gbọ́n fún Mercy Aigbe fẹ̀sùn kan ìyá wọn pé èèyàn ibi ni, ìkà àti ẹlẹ́mìí èṣù ní pàápàá. Ó ní kì í ṣe abiyamọ tòótọ́. Ó ní òun àti ọmọ rẹ̀ Mercy Aigbe ni wọ́n jọ dìpàǹpá pọ̀ láti gba àyànmọ́ àti ògo òun tí wọ́n sì ń lò ó fún Mercy Aigbe láti máa fi ṣararede. Ó ní àwọn méjèèjì ni wọ́n jẹ́ olùjọ́sìn tí wọ́n ń lọ sí ilé ìjọsìn ṣùgbọ́n tó jẹ́ ṣènìyàn lọ́sàn-án ṣẹranko lóru ni wọ́n. Ó ní ilé ayé ti sú òun àti pé ó tó gẹ́, nítorí ìdí èyí ló ṣe dáná sun ilé àìmọye owó bówó tó jẹ́ ilé àwòdàbí ẹnu tó jẹ́ ti ìyá òṣèrébìnrin yìí tó wà ní ìpínlẹ̀ Èkó. Ilé náà ló jóná gbúrúgbúrú, bó tilẹ̀ jẹ́ wípé àwọn panápaná wọ́n débẹ̀ láti bomi paná náà. Fọ́nrán ìṣẹ̀lẹ̀ tó kálé kákò nípa ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ilé ìyá Mercy Aigbe tó jó ọ̀hún ló gba ojú òpó ayélujára kan, ìyẹn lọ́jọ́bọ̀ ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2022. Eléyìí tó ń ṣàfihàn bí àwọn panápaná ṣe ń gbìyànjú láti pa iná ọ̀hún láti rí wípé wọ́n paná náà. Ọdún méjì lẹ́yìn èyí tún ní èyí tó wáyé lálẹ́ ọjọ́rú ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2024 yìí. Mercy Aigbe pẹ̀lú ìbànújẹ́ kọ sí ojú òpó Instagram rẹ̀ lálẹ́ ọjọ́rú láti fi ìbànújẹ́ hàn lórí bí iná ṣe jó gbogbo dúkìá rẹ̀ run di eérú. Ṣùgbọ́n tí kò mú ẹ̀mí ẹnikẹ́ni lọ. Àbájọ tí òṣèrébìnrin náà fi bú sẹ́kún nígbà tí mo pè é. Èyí lohun tí Tóyìn Ajẹyẹmí tó kọ sójú òpó Instagram. Bó tilẹ̀ jẹ́ wípé púpọ̀ nínú àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa rọ̀jò àdúrà ṣọwọ́ sí i. Òṣèrébìnrin arẹwà ọmọ bíbí ìpínlẹ̀ Edo yìí kọ sójú òpó Instagram rẹ̀ láti fi ìbànújẹ́ rẹ̀ wọ̀n lórí iná tó ṣọṣẹ́ tó jó gbogbo dúkìá náà run. Ìyẹn ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó
tó jẹ́ ilé àwòdàmì ẹnu olówó iyebíye. Ṣùgbọ́n síbẹ̀, òṣèrébìnrin náà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ẹ̀mí ẹnikẹ́ni kò sọnù sínú ìjàmbá náà, pé ẹnikẹ́ni kò pàdánù ẹ̀mí ẹ̀ sínú ìjàmbá ilé tó jóná. Bó tilẹ̀ jẹ́ wípé omi dànù, ó ní ṣùgbọ́n ṣá o, agbè ò fọ́. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀ ń sọ wípé ìjàmbá náà ti fa ọgbẹ́ ọkàn fún òṣèrébìnrin Mercy Aigbe yìí. Ṣùgbọ́n ìdí ohun tó ṣokùnfà iná tó ṣọṣẹ́ ọ̀hún ní kò hàn kedere sí ẹnikẹ́ni. Àìmọye ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèré akẹgbẹ́ Mercy Aigbe ni wọ́n ti ń kọ ọ̀rọ̀ ìbánikẹ́dùn sójú òpó Instagram rẹ̀. Ẹlòmíì á pariwo háà, àwọn ẹlòmíì á fi àdúrà ránṣẹ́. Nítorí ìṣẹ̀lẹ̀ mánigbàgbé àti èyí tó dẹ́rù bani gbáà ni. Látàrí bí òṣèrébìnrin náà ṣe ń palẹ̀mọ́ láti ṣe àgbéjáde àti ìkójáde eré sinimá olówó iyebíye tó kọ tó pè ní Thin Line, léyìí tí yóò jáde nínú oṣù kejìlá tá a wà yìí, tí ọ̀pọ̀lọpọ̀ ìpolówó ti ń lọ. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dún tó kọjá, tó gbé sinimá kan jáde, léyìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí sinimá yẹn máa jáde sí gbangba wálíà ní àwọn ibùdó tí a ti ń wo eré sinimá àti láwọn ojú òpó tó jẹ́ alágbára, tí ó sì ṣe dáadáa nígbà tí sinimá ọ̀hún jáde sígboro ayé. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ lágbo amúlùúdùn àti àwọn olólùfẹ́ rẹ̀ láòkó yìí ti bẹ̀rẹ̀ sí máa rọ̀jò àdúrà ránṣẹ́ sí Mercy Aigbe o, pé k'Olúwa pẹ̀tù sí lọ́kàn, kó fòfò rẹ̀ ẹ̀mí, kó sì dá ohun tó ṣòfò náà padà ní ìlọ́po ìlọ́po. Nítorí pé àkókò ètò ọrọ̀ ajé tó lagibọ̀tàn gbáà náà la wà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàńlá ayé, àti wípé ọ̀pọ̀ ń tara lórí owó tí òṣèrébìnrin náà gbájọpọ̀ láti fi ṣe àgbéjáde sinimá èyí tó pòpọ̀ ọ̀hún. Mercy Aigbe ní sinimá rẹ̀ yóò bọ́ sí gbangba òde lóṣù kejìlá yìí kó tó di wípé ìṣẹ̀lẹ̀ làlúrì yìí wáyé. Títí di àkókò tá a fi kó ìròyìn yìí jọ, wọn kò tí ì fìdí ohun tó fa ìjàmbá náà múlẹ̀. Ó ṣeni láàánú wípé irú àkókò báyìí ni iná ṣọṣẹ́. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ àti nǹkan tó gbomi lójú ẹni wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí wáyé nírú àkókò báyìí. K'Elédùmarè kó dákun kó dá padà ní ìlọ́po ìlọ́po, kó sì fi òfò ra ẹ̀mí. Púpọ̀ nínú àwọn tó jẹ́ akẹgbẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa pè é, wọ́n ti ń kàn sí láti mọ irú ipò tó wà kí wọ́n sì pẹ̀tù sí i nínú. Wọ́n ní ìgbà ìṣòro gan là ń mọ̀rẹ́ tòótọ́. Èyí ló fà á táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa nawọ́ àdúrà àti ọ̀rọ̀ àmọ̀ràn àti ọ̀rọ̀ ìtùnú sí òṣèrébìnrin arẹwà yìí. K'Ọlọ́run kó pẹ̀tù sí lọ́kàn, kó sì fi òfò rẹ̀mí làdúrà tí gbogbo èèyàn ń gbà. Ẹ láǹfààní láti fi èrò ojú ìwòye yín ṣọwọ́ sójú òpó ìkànnì yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń ṣùgbà wa tí ẹ sì ń tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Gidi. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èèbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo.
ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.